ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT ẹ kú bójú ọjọ́ ṣe dáadáa ni mo bá yín. ẹ̀yin obìnrin ẹ̀dì má láìkì nǹkan tí mo fẹ́ sọ yìí bọ̀ máa sọ. ẹ gẹ́ẹ̀tì fact yín right. ọkùnrin ò ní right láti bẹ́ẹ̀ tọ́jú ọmọ tó bí síta kábèlè tẹ ìyá tó bí ẹ ìwọ obìnrin. ọkùnrin ò ní responsibility kankan tó fẹ́ gbé lórí ìyá ẹ̀. tó bá ṣe pé ó ṣe out of free will kò ṣe pé bóyá kẹ wá make a point pé ó ń láti máa tọ́jú ẹbí ẹ̀ ó ń láti máa tọ́jú àwọn ọmọ tó bí síta. gbọ́mi náà ìwọ obìnrin ọ̀fẹ́ ni wọ́n fẹ́ ẹ ni ṣé wọn ọkùnrin yẹn ò ṣe nǹkan kan lórí ẹ ni ṣé kò àwọn òbí ẹ gbogbo àwọn list tí wọ́n kọ yẹn ṣé àwọn òrò pé ó máa tọ́jú wọn kó tó kọ list gbogbo àwọn list tí wọ́n kọ síta pé kọkùnrin lọ rà ṣé kò rà ni ṣọ́kọ ẹ̀ ò rà lórí ẹ ni wọ́n ti gba list wọ́n ti gba introduction wọ́n ti gba gbogbo ẹ̀ kí ni responsibility tí ọkùnrin tó fẹ́ gbé lórí màmá ẹ̀ àbí tó fẹ́ bẹ́ẹ̀ gbé lórí ọmọ tó ti bí síta. ẹ má pa àwọn ọkùnrin yìí kò mí pé bóyá torí pé bá ti fẹ́ ọkùnrin kẹ̀dẹ̀ wá di gbogbo ẹrù ilé ayé gbogbo àjàgà yín kẹ́ẹ̀dì ilé wọn lórí kẹ́ni àjàgà yín ti rọrùn ẹrù yín ti fúyẹ́ nítorí pé ẹ ti rí ọkùnrin wá fẹ́ yín ó dẹ̀ ti rí pé ó ti wọ làǹbólàǹbólà. ọkùnrin ò ní responsibility kankan tó fẹ́ gbọ́ lórí ìyá àti bàbá ẹ̀ ìwọ obìnrin. tó bá ṣe wípé ó ṣe fúnra rẹ̀ ó fẹ́ ṣe ó ṣe kò mẹ́kẹ̀ pé ọmọlúàbí kò ṣe kò ní kó má jẹ ọmọlúàbí. ìwọ lọkùnrin ní business pẹ̀lú òun láti tọ́jú ẹ̀ tó bá wà kó take ẹ̀ bó kódà bí ò bá sí gan a lọ wáṣẹ́kúṣẹ́ ọwọ́ ẹ̀ láti tọ́jú ẹ̀ bọ̀ wípé bóyá kẹ wá máa fọwọ́ lálẹ̀ wípé ọkùnrin láti tọ́jú ìyá ẹ̀ ọkùnrin láti tọ́jú àwọn ọmọ tó bí. ẹ má pa àwọn ọkùnrin kò jẹ ìyá ẹ̀ ní anything ọkùnrin ò jẹ bàbá ẹ̀ ní anything ọkùnrin ò jẹ ọmọ tó bí síta kò jẹ àwọn àbúrò ẹ̀ lẹ́nìthing. ìwọ ló ń láti tọ́jú. wá gbọ́ mi náà ìwọ ṣé dọ́tà yín náà ni máa pè ní ìwọ ìyàwó o lẹ́tọ̀ọ́ láti tọ́jú ìyá ọkọ ẹ̀ kò ṣe pé pẹ̀lú owó o mi sọ pé owó o bóyá kí ìyá ọkọ ẹ̀ kó sick o lọ wò ó clean ẹ̀ up and all of that because ọmọ tó jẹ́ ọkùnrin kò lè lọ clean ìyá ọkọ ẹ̀ kò lè lọ clean ìyá ẹ̀ o lẹ́tọ̀ọ́ láti clean ìyá ọkọ ẹ̀ o lẹ́tọ̀ọ́ láti clean ìyá ẹ̀ o dẹ̀ lẹ́tọ̀ọ́ láti tọ́jú ìyá ọkọ ẹ̀ nítorí wípé ọmọ ẹ̀ ń tọ́jú ẹ̀. ó ṣeé ṣe níbi táwọn ọkùnrin míì fọ́nì sí ìgbà míì gan tí ìyá wọn bá béèrè nǹkan lọ́wọ́ wọn tí wọ́n nídìí nǹkan nínú ilé wọ́n máa prefer láti dá ìyàwó wọn àtọmọ wọn lóhùn kan tó dá ìyá wọn lóhùn. so bí ọkùnrin bá ṣe ń tọ́jú ẹ̀ o lè extend kò compulsory but ó yẹ kó extend ọlá yẹn sí màmá tó bá dá sí ẹ àti ọkùnrin tó bá dá sí ẹ tó ń tọ́jú ẹ torí tọkùnrin bá tọ́jú ẹ tó hùwà dáadáa sí ẹ ẹ̀kọ́ tí ìyá ẹ kọ́ òun ni wọ́n jọ ń jogún lára ẹ yẹn. ọkùnrin jẹ́ ló láti tọ́jú obìnrin but kò ṣe pé kó wá tọ́jú ìyá ẹ kò lè tọ́jú ìyá ẹ tó bá ṣe ó ṣe ni kò ṣe wípé kẹ máa fọwọ́ lálẹ̀ pé ó ń láti tọ́jú ìyá mi ó ń láti fún ní ibo ń bẹ ṣé ìyá ẹ ò gba nǹkan orí ẹ ni ṣé wọn ò gba nǹkan lórí ẹ ni ṣé bàbá ẹ ò gba nǹkan lórí ẹ ni. àníkẹ́ yé máa yàyọ̀ pọ̀rọ̀ ẹyẹ máa ya ayé fàmílétè kí n tutọ́ ẹyẹ máa rí bí márèjì bẹni wípé márèjì ti pé láti wá kó ẹrù yín láti wá sọ àjàgà yín rọrùn. ẹ lọ ṣiṣẹ́ kẹ́ tọ́jú ìyá yín ẹ lọ ṣiṣẹ́ kẹ́ tọ́jú bàbá yín. ọkùnrin ò suppose láti bẹ́ẹ̀ tọ́jú ìyá ẹ̀ kò suppose láti bẹ́ẹ̀ tọ́jú bàbá ẹ̀ ìwọ lọkùnrin suppose láti tọ́jú ọmọ tó lọ bí sí ti ìta gan kò ń ṣe responsibility ọkọ tó fẹ́ ọmọ tó lóun náà ní tiẹ̀. imagine ọkọ tó ti bímọ mẹ́rin tẹ́lẹ̀ kó tó wá fẹ́ kó wá ní kó fi mẹ́rin yẹn lẹ̀ kó máa tọ́jú mẹ́rin yẹn kó join tiẹ̀ pọ̀ bí o ti di méjì àti tó bí fún èlò ẹ fẹ́ kọkùnrin yẹn kan kó ṣoríire ni ẹ fẹ́ kó má aṣọ pàdé létí ọjà ni ní bus stop ni. ẹ lọ ṣiṣẹ́ ọmọ tó bá lè bí ni kò bí ni kò ọmọ tó bá lè tọ́ ni kò bí o ò lè máa gbé responsibility ọkùnrin mi bọ̀ kó wá gbé fẹ́ni tó fẹ́ nílé irọ́ kò jẹ́ ní anything lórí ọmọ tó bá ti bí síta tó bá ṣe pé out of ọkàn ẹ̀ pé ó ṣe fún ẹ pé àkíní kan bọ̀ kò ń ṣe pé bóyá dandan ń láti ṣe kò ń láti ṣe kò ń ṣe responsibility ẹ̀ láti ṣe
kò ń láti bẹ́ẹ̀ tọ́jú ọmọ tó ti bí kó tó bímọ fún, torí ọmọ tiẹ̀ ló ń láti gbọ́júmọ́ tí ò gbúdọ̀ má tọ́jú. Ìmí a máa fọwọ́ lalẹ̀ pé nǹkan tó bá rà fún ọmọ tiẹ̀ ni kó rà fún ọmọ tó bí síta. Kò síbi tó ti ń ṣeré. Ẹ yé máa búlì àwọn ọkùnrin, ẹ yé máa búlì àwọn ọkùnrin. Ọkùnrin ò sọ, ẹ̀yin ọkùnrin náà, obìnrin. Okay, take for instance, nǹkan kan ṣẹlẹ̀, ẹ̀gbọ́n mi kan wá ní kí n lọ appreciate àwọn kan báyìí o, kí n dẹ̀ jẹ́ kó mọ̀ pé nítorí mo ní no, mo ní nígbà míì tó bá lọ ṣerú ẹ̀, ìjọ́ mi tó bá ṣe wọ́n máa wò pé wọ́n máa wò pé responsibility ẹ̀ ní láti ṣe. Mo léèyàn kan tí mo máa ń fún lówó, ẹ jẹ́ kí n sọ, mo léèyàn kan tí mo máa ń fún lówó. Nígbà tí mo rí pé mo máa ń fún lówó, mo ti fún lówó yẹn bí every month bí 3 months. Nígbà tó wá di 4th month mo wá mo ò fẹ́ fún. Kò dẹ̀ ṣe pé mi ò fẹ́ fún, mi ìfẹ́ kó rí bẹ́ẹ̀ ni wípé right mi ni láti fún. Ṣé mọ̀ pé ó pè mí, ó bi mí pé oh my tí fún mi lówó oúnjẹ ní mọ́ǹtì mi ti ẹ̀ dá lóhùn, because mo mọ̀ wípé mo kàn ń fún ni, kò ṣe pé bóyá right mi, kò ṣe pé bóyá right ẹ̀ ni láti fún àbí right mi ni láti fún. No, tẹ́ bá ń ṣe nǹkan fún ìyá ìyàwó yín, ẹ má máa ṣe constantly, because tẹ́ bá ń ṣe constantly every month, ìjọ́ tẹ́ ẹ bá ṣe, ìyàwó máa bèrè lọ́wọ́ yín láti sọ di pé iṣẹ́ yín ni ẹ láti ṣe. Tẹ́ bá ń ṣe nǹkan fún ọmọ ìtìyàwó yín náà bí, ẹ máa fi àyè sí, ẹ má make certain thing constant pé ẹ láti ṣe dandan ni, torí ìjọ́ tẹ́ ẹ bá ṣe á rí bí responsibility yín. Ẹ̀yin obìnrin, ọkùnrin ò suppose láti bá yín tọ́jú ìyá yín, ọkùnrin ò suppose láti bá yín tọ́jú bàbá yín. Yàtọ̀ sí pé wọ́n ń ṣe Christmas, wọ́n ń ṣe ọdún, ó ra nǹkan, ó kó lọ fún wọn, ó fún wọn lówó. Yàtọ̀ sí yẹn, tó bá wù bí ó rí nǹkan tó dáa, ó rà, bóyá ẹ ṣe nǹkan tó wù lórí, ó wò pé jẹ́ kí n appreciate ìyá ìyàwó mi, jẹ́ kí n appreciate bàbá ìyàwó mi torí pé wọ́n rí ìyàwó mi tọ́. Ṣé ọkùnrin tó ń fi gbá lórí, tó ń fún láyọ̀, tó ń múnú ẹ̀dùn, ọkùnrin tí ò lè du anytime tó bá wù, kí ni nǹkan tó fẹ́ máa ṣe fún ìyá ẹ̀? Kí wọ́n máa fìyà jẹ, kí ìyá ẹ̀ náà tún máa gbà lọ́wọ́ ẹ̀, kí wọ́n máa fojú ẹ̀ ráre, kí bàbá ẹ̀ náà tún máa gbà lọ́wọ́ ẹ̀. Ọkùnrin tí ò ráyọ̀ pẹ̀lú ẹ̀, kí ló fẹ́ máa ṣe pẹ̀lú ìyá ẹ̀? Kí ló fẹ́ máa fún ìyá ẹ̀? Tó bá fún ó fún ni, kò ṣe pé bóyá kí ni nǹkan tó ṣe tó fi fipò deserve láti máa gbà nǹkan kí bàbá ẹ̀ kó máa appreciate bàbá ẹ̀. Kí ló ṣe fún? Ìfọ̀kànbalẹ̀ wo ló fún tó fi pé ó fi deserve láti pé kó máa appreciate ìyá ẹ̀? Wọ́n ní ọmọ tí ìyá ẹ̀ bá tó bá da, ọmọ tí ìyá ẹ̀ bá da ló ń da. Ìwọ tó da sọ́kùnrin tó ní kọ́kùnrin máa bẹ́ẹ̀ tọ́jú kó máa tọ́jú ìyá ẹ̀. Appreciation wo ló fẹ́ show sí ìyá ẹ̀ nígbà tí wọ́n fi gígbà lórí? Ó dá wá ní kó máa bẹ́ẹ̀ tọ́jú ìyá ẹ̀ pé kí ni? Ṣé pé kí ìyá ọ̀nà méjì kó máa jẹ òkú ìgbẹ́ ọkùnrin? Ó fi lọ́kàn balẹ̀, ó dá fún, ẹ ti gbowó orí ẹ̀, wọ́n ti jókòó, wọ́n ti ṣe introduction, ẹ ti gbàdọ̀ balẹ̀, ó tún wá ní kó tún. Ṣé ayé yín ló wá ni wọ́n ní kó wá máa sìn yín ni ìwọ ìyàwó? Ṣé wọ́n ní kọ́kùnrin yẹn wá sìn yín? Ọkùnrin ò suppose láti tọ́jú ìyá ẹ̀. Tó bá ní nǹkan tẹ́jọ́ pín nínú ilé, tẹ́jọ́ ń ṣe nínú ilé, tó ti wá sọ wípé òkè o, jẹ́ kémi máa ṣe léyìí nínú ilé o, kí wọ́n máa tọ́jú ìyá mi. Yọ owó tó máa fi máa tọ́jú ìyá ẹ̀ kó fọ̀nà míì di nínú ilé. Má fi responsibility àti tọ́jú ìyá ẹ̀ àti bàbá ẹ̀ lẹ̀ fọkùnrin. Kò wá ní èmi ni mò ń ra abọ́ nínú ilé, mo ní kó máa fi yẹn tọ́jú ìyá mi. Lọ máa tọ́jú ìyá ẹ̀ kóhun kí ọkùnrin máa ra abọ́ nínú ilé. Kò ṣe responsibility ọkùnrin láti tọ́jú ìyá ẹ̀. Ìwọ obìnrin, mi ní pé kó fowó tọ́jú ìyá ọkọ ẹ̀, bọ̀ láti tọ́jú ìyá ọkọ ẹ̀, especially ọkọ tó bá dá sí ẹ̀, tó bá need cleaning, owó ojú ẹ̀, mọ̀ pé ó ní àwọn nǹkan tí ọmọ ọkùnrin tí ò lè ṣe pẹ̀lú ìyá ẹ̀ obìnrin, tí ìwọ tó dẹ̀ máa represent represent ọkọ ẹ̀ níwájú ìyá ẹ̀. Bẹ́ẹ̀ kò sí nǹkan tó lè ṣe pẹ̀lú ìyá ti ẹ̀wọ̀ obìnrin, kò dẹ̀ sí nǹkan tó lè ṣe pẹ̀lú ìyá ọkọ ẹ̀. But mi ní pé kó fún wọn lówó tó bá wà ní. Bẹ́ẹ̀ ọkùnrin kì í ṣe duty ọkùnrin láti look after your parent. No, ló ṣe duty ọkọ ẹ̀. Pàápàá obìnrin tí ò bá dà, èpè lọkùnrin yẹn máa fi ránṣẹ́ sí ìyá. Ó ṣe máa fún wọn lówó for what? Torí kíni? Torí àwọn ni ò tọ́ ẹ dáadáa. Kò dẹ̀ ṣe responsibility ọkùnrin láti bẹ́ẹ̀ tọ́jú ọmọ tó bí síta. Tó bá wà ní, ọkùnrin ò dẹ̀ gbúdọ̀ kówó fún ẹ kó fi tọ́jú ọmọ tó bí fún, kó wá lọ fi tọ́jú ọmọ tó bí síta. Ègún ni, Ọlọ́run jẹ́ òjìrè ọmọ yẹn ni. Kọ́lọ́mú dámú ìyá ẹ̀ gbé, lọ gbé ọmọ tó bí sí fún síta, lọ gbé fún bàbá ẹ̀ kó máa tọ́jú ẹ̀. Má fi responsibility ọmọ tó bí síta àbí responsibility àwọn ìyá, má tiẹ̀ béèrè pé o máa fún ìyá mi lówó last month for what? Ìyá ẹ̀ àti bàbá ẹ̀ ò gbowó orí ẹ ni.
ṣé kò sówó orí ẹ tó bá jẹ́ ìyàwó sàrà kúkú demand pé kó lọ ṣe ẹ̀tọ́ lórí ẹ but má sọ fún pé kó máa tọ́jú ìyá àti bàbá ẹ for what so nítorí pé ó dẹ̀ ti marry yín sí ó ti fẹ́ ó ti dáràn ẹ̀yin obìnrin ẹ lọ wake up ẹ lọ ṣiṣẹ́ bí ẹ bá dẹ̀ ṣiṣẹ́ nínú owó tọ́kọ bá fún yín ẹ máa yọ́nú ẹ̀ fáwọn òbí yín kò ṣe responsibility ọkọ láti tọ́jú àwọn òbí yín àti láti tọ́jú àwọn ọmọ tẹ́ bí síta ire o ó dàbọ̀.